orúkọ yín sà àti. orúkọ mi ni Sunday Adéyẹmọ ètò gbogbo yẹn mọ̀ sí Sunday Igboho. kí ni ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ nídàájú ni. ohun tó ṣẹlẹ̀ ni pé nǹkan bíi mẹ́ta àbọ̀ ìdájí ni àwọn àbúrò mi tó ń sùn ní ilé mi ní old house níbẹ̀ wọ́n sáré wá kan géètì ni wọ́n á jí mi níbẹ̀ láwọn ọ̀tàjọ wà níbà yìí àwọn jàǹdùkú kan wá sí ojú àbí níbẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ní ìbọn jáde wọlé àwọn méjì tó wà níbẹ̀ sáà kámẹ́rà àti sáà lọ́la fún ọlábùwà kámẹ́rà tó wà níbà ìgbà tá a sáà dọ́hùn so ìgbà tí fi dọ́hùn wọ́n ti sá lọ so a sáà pe àwọn panápaná pé kí wọ́n á pa iná yẹn so dọ́kẹ́ ìjọba lójú mẹ́rin ni pé mi ò tiẹ̀ expect pé kí àwa Yorùbá a máa sọ̀pọ́tì Fúlàní ẹ̀sùn ajínigbé takò mí lórí nǹkan tí mò ń fà pẹ̀lú àwọn Fúlàní ajínigbé ohun tí mò ń ṣe ni pé àwọn Fúlàní yìí wọ́n ń pa àwọn bọ́dà wa lórí ilẹ̀ bàbá wa wọ́n ń jí wọn gbé wọ́n ń rìpù wa gbogbo nǹkan tó ń ṣe pẹ̀lú wa kò sí nǹkan tó dáa mo wá ń gbìyànjú pé ká kóra wa pọ̀ ká lé wọn kálàáfíà lè jọba lórí ilẹ̀ ní orí ilẹ̀ bàbá wa nílẹ̀ Yorùbá ń bí nǹkan tó jọ mí lójú ni pé àwọn Yorùbá tó wá ń sọpọ́tì Fúlàní herdsmen láti wá kìnnìbọ̀ lémi ó jẹ́ nǹkan tó bà mí nínú jẹ́ mi ò tiẹ̀ fura sẹ́ni kankan náà for now bọ̀ mi ò fura sẹ́ni kankan bọ̀ mo mọ̀ wípé Yorùbá ní tí kulé ọba pa ni ojú olè pa yẹn tí kò bá lọ́wọ́ àwọn Yorùbá kan nínú ohun tó jọ mí lójú ni pé nígbà tí wọ́n bọ̀ kọ́ wọn fi bá mi jà ṣé bíbi tí mò ń gbé lọ ẹ̀kan wà ìgbà táwọn lè jà tọ́dẹ̀ lè yìnbọn tọ́dẹ̀ lè jólé ná ibi tí mò ń gbé yìí lọ ẹ̀kan wà kádébí làwọn wá àbá èrè evidence fún yín torí gbogbo wọn ò lè lọ àwọn ò lè lọ màá rí ẹ̀rí múlẹ̀ fún yín pé àwọn tó wá bá mi lérè àyẹ̀dàkẹ́ bùkún wọn lẹ̀ tàbí kẹ́ bá kí wọ́n ti kán lẹ́sẹ̀ tó ti yé but adúpẹ́ fọlọ́run pé àwọn náà lo mọ̀jàmọ̀sá wọ́n lọ bí tí wọ́n rí pé mi ò gbé láti lọ bà dúkìá mi jẹ́ wọ́n ti nẹ́ bọ́lé yẹn. tí ẹ bá wọ nǹkan mi ò lé mi tiẹ̀ mọ́ tí mo fẹ́ pè wọ́n mi ò tiẹ̀ ní sọ. tí ẹ bá wo dúkìá tó bàjẹ́ nínú ilé yìí bí ọ̀rọ̀ ìlú là ń sọ yìí. nǹkan tó ń bàjẹ́ ń bẹ̀ yẹn kò gbọdọ̀ less than 50 million naira. bàjẹ́ nínú àwọn ọ̀rọ̀ kan jà rọrùn pé nígbà tí àwọn ènìyàn wọ̀nyí dé èdè bíi Haúsá náà ń sọ lẹ́nu pẹ̀lú wọ́n sì gbé mikra wá. àwọn ọmọ tó wà ń bẹ̀ àwọn ọmọ méjì tó wà ń bẹ̀ ni wọ́n lè ṣàlàyé yẹn sẹ́mi gómìnà ò sí ń bẹ̀ ohun táwọn ọmọ yẹn sọ ni pé wọ́n gbé ọkọ̀ bíi 5 àbí 6 wá so àwọn náà lè ṣàlàyé dẹ̀ pé mi ò sún bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kọ́ ni mò ń gbé mi ni mò ń gbé so àwọn ọmọ tó dẹ̀ jẹ́ bí àwọn ọmọ tó ń tẹ̀lé mi wọ́n já kíkanjú gbogbo ń bí làjọ wà. ṣé ò wá sẹ́ni tó fara pánú ìṣẹ̀lẹ̀ yìí. àwọn àbúrò mi àwọn òdi ẹ wọ́n sàtàlà fẹ́ mi wọn ni àwọn méjèèjì sàtàlà fẹ́ mi wọn ni. ǹjẹ́ ti bú iléeṣẹ́ ọlọ́pàá gbọ́ lórí ọ̀rọ̀ yìí. wọ́n ti bí àwọn ọlọ́pàá ti wá bẹ̀ ìdájí náà ti lọ sọ fún wọn wọ́n dẹ̀ ti wá ṣe gbogbo wọn ti ṣàyẹ̀wò gbogbo bẹ̀ so lẹ́yìn yẹn mo tún ń gbọ́ rògbòdìyàn kan lórí ọkùnrin kan tó ń pè ní Fẹ́mi Òjòdú àbí nǹkan arákùnrin yìí mi ò mọ̀ ó ní bàbá Adédìbú gbéṣẹ́ fún mi ní 2009 gbogbo alamọ̀ pé bàbá Adédìbú kú ní 2008 mo rí gbọ́dọ̀ bẹ́ẹ̀ ni pé ọpọlọ ọkùnrin yẹn kan lọ yẹ̀ wò bàbá Adédìbú ọ̀dẹ̀ tírèènì mi fúnṣẹ́ kankan mi ò close mọ́ bàbá Adédìbú bàbá mi tí mo close mọ́ sẹ́ńtọ́ Rasidi Adéwò Ládọjà ni mi ò dẹ̀ dalẹ̀ rẹ̀ níláyé mi gbogbo ọdún tí mo fi tẹ̀lé bí ogun ṣe le tó lẹ́yìn ẹ̀ mi ò kó lẹ́yìn ẹ̀ mi ò gbàbọ̀dé fún wọn alọ́kùnrin yẹn ń sọ̀rọ̀ pé òun Fẹ́mi Òjòdú èmi àtòun ṣe mítìn ní Ìbàdàn ní 2009 nígbà wọn fẹ́ dìbò wọn á rí i pé ọpọlọ ti ń dùn so wọn nígbà táwọn fẹ́ bí mi mo ní kó sọ pé kó fọmọ tó bí búra pé mi àtòun ṣe mítìn kó jáde kó ṣe fídíò kó wá fi ọmọ rẹ̀ búra pé káwọn ọmọ tóun bí yẹn kán kú mọ́ lójú tóun bá parọ́ ọ̀rọ̀ tóun fẹ́ sọ mo rí i pé wàhálà tí mò ń fà lórí ọ̀rọ̀ àwọn Fúlàní ẹ̀sìn mo rí i pé wọ́n ti fẹ́ kó sílùú bọ̀ láti mọ fi ba orúkọ mi jẹ́ ó lè mú kí n weak irọ́ ni wọ́n dẹ̀ pa gbogbo ìtàn gbogbo táwọn olóṣèlú ń dá lórí ọ̀rọ̀ mi yẹn irọ́ ni wọ́n ń pa gbogbo ohun tí Fẹ́mi Òdòdú àbí kí ni mọ́kùnrin yẹn rí náà Òjòdú yẹn àbójòdú ni wọ́n pè mi ò ní nǹkan kan kọ̀ pẹ̀lú ẹ̀ mi ò mọ́rí so gbogbo ohun tó lọ́hùn yẹn irọ́ ni wọ́n ń pa àfi tí gbogbo Fúlàní herdsmen tó ń pa àwọn fámìlì mi tó bá kó lórí ilẹ̀ bàbá wa látó ní èmi àti wọn tó níjà kò dẹ̀ sí olóṣèlú kankan tó lè fẹ́ mi lówó lórí nǹkan tí mò ń ṣe torí mi ò gbogbo jọ́tẹ̀mí àti èmi àtàwọn Fúlàní ajínigbé tán ti ń já àwọn bàbá mi gbé láti ibijọ́ mẹ́ta yìí tí ẹ bá yẹ pé mo lọbẹ̀ tọ́lọ́run fún mi ṣe láti lọbẹ̀ ìjọba kankan ọ̀rọ̀ àwọn pípọ̀ yẹn lọ́wọ́ náà àwọn ọ̀sẹ̀ mọ́ pa wọ́n bẹ̀ ẹnìkan kò lọbẹ̀ ìgbà tí mo tó lọ ní gbogbo ayé tó mọ tó ń ṣẹlẹ̀ ń bẹ̀
mo dẹ̀ gbọ́dọ̀ lọ torí ìlú mi níbẹ̀ fámìlì mi ni wọ́n ìlà tí ń bẹ lójú bàbá Aborode ní ń bẹ lójú mi mẹ́rin bí mẹ́ta ń bí fámìlì mi ni wọ́n èmi ò dẹ̀ lè lajú olójú òní lajú ẹlẹ́kìtà lùgbọ́ kó sí lóhun tó mú mi lọ́bẹ̀ fún mi lówó lórí nǹkan tí mò ń ṣe ẹnìkan kò fún mi lówó ohun tí mò ń sọ ni pé kí àlàáfíà jọba lórí ilẹ̀ àwọn bàbá wa ó yẹ kí àwọn agbénipa Fúlàní kan gba gbogbo dúkìá wa kan gba gbogbo ilẹ̀ wa lọ́wọ́ àwọn ó jọ mí lójú pàwọn Yorùbá wa náà látún wọn lọ ń tẹ̀lé Fúlàní pé kí wọ́n á mọ jó dúkìá mi ná nínú ilé mi pàtẹ́ mọ̀ kàn fẹ́ bá mi jà ẹ wá sínú ilé tí mò ń gbé so ó dùn mí bẹ́ẹ̀ Fẹ́mi Ajodu àbí Òjòdú ni wọ́n ń pè yẹn mo fẹ́ kó ṣọ́ra ṣe gbogbo ọ̀nà táwọn ń gbà yẹn ọ̀nà táwọn tọ́ yẹ káwọn gbà pẹ̀lú gbogbo owó tí wọ́n ti kó jẹ ní iye ọdún tó fi ṣe kọmíṣánná lẹ́kọ̀ọ́ gẹ́gẹ́ mo ṣe gbọ́ ìtàn wọn kó tó sá lọ sékìtì ipa wo ni wọ́n kó ńgbà tí wọ́n wà nípò kọmíṣánná yẹn nígbà tí wọ́n tún wá ṣe sẹ́nítọ̀ lẹ́kìtì ta ló lè ipa wo ni wọ́n kó ta ni wọ́n help aráàlú mélòó ni wọ́n sọ dèèyàn ọ̀nà mélòó ni wọ́n ṣe ń gbà náà kí ni iṣẹ́ tí wọ́n ṣe láti yọrí Fáyọ̀ṣe lamọ̀ tó ṣiṣẹ́ ń bẹ̀ yẹn nígbà tó Ọlọ́run ò ní fún yín ṣe lórí ilẹ̀ Yorùbá gan ò ní fún yín ṣe ẹ ṣé mo dúpẹ́ gan.